Ọlọ́run Mósè Orímọládé tún ọ̀la ṣe tí ó tẹ ìjọ Kérúbù Séráfù tí ó tẹ̀dó. Ọlọ́run Mósè Orímọládé ti fẹ́ máa bínú o. Ṣé arúgbá ẹ̀rí ti wà nínú ìjọ Kérúbù Séráfù? Ìjẹ́ ṣé bí Mósè Orímọládé ṣe fílẹ̀ fún wa nìyẹn kí àwọn bàbá tó lọ máa táàpù nú ẹ̀? Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ wá sọ pé ó ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ yóò pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ yìí ń bàjẹ́ ni. Ẹ̀yin bàbá ẹ̀yin màmá nínú ìjọ Kérúbù Séráfù, ọ̀rọ̀ yìí ti wá fẹ́ dàbí ẹni tí wọ́n fi jẹ oyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ o. ẹni tó mú làlọ́ sílẹ̀ ó ti wá ó ti ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ni kò ṣe, kò fi kún, bẹ́ẹ̀ ni kò yọ kúrò. Kí ló dé tẹ́ ìwà ń yọ kúrò nínú ìlànà? Kí ló dé tẹ́ ń fi kún? Kí ló dé tẹ́ dúró bí Mósè Orímọládé ṣe fílẹ̀ fún wa? Ṣé ká sọ wípé nítorí gbogbo jágajàga tó wọn ẹni tí wọ́n ń ṣe yìí, ṣé ká fi Kérúbù Séráfù sílẹ̀ torí a ò gbọ́rú eléyìí a ò tẹ̀rí rí? Ẹ̀yin bàbá ṣé ká sọ wípé ti jẹ́ dodo ẹ ò lè so dodo mọ́? Ẹ̀yin bàbá tẹ́ ẹ bá mọ̀ yìí pé ẹ ò lè ṣe é bí onílànà ṣe fi ìlànà ẹ̀ sílẹ̀ tó ṣe gbà lọ́dọ̀ Ọlọ́run wa, ẹ ò ṣe fílẹ̀. Gbogbo àwọn tó ń ṣe kàtàkàtà nínú ìjọ Kérúbù Séráfù yìí gbogbo wọn lẹ́mọ̀ o. Ẹ̀yin bàbá yìí ẹ ò ṣe ro tàtúbọ̀tán. Ẹ̀rọ tọjọ́ kan tẹ́ ẹ máa sùn tẹ́ ẹ nílé dìde. Ẹ̀rọ tọjọ́ kan tẹ́ ẹ máa káwọ́ pẹ̀yìn tẹ́ ẹ máa rojọ́ níwájú Ọlọ́run. Ojú yín làwọn ẹni tí ń ṣerú nǹkan tó ń ṣe yìí tẹ́ ẹ bá wá papòdà tán tẹ́ ẹ bá là bọ́ Ọlọ́run kí lẹ mọ̀ tí wọ́n fẹ́ ṣe, torí pé ojú yín ni wọ́n ti ń ṣe tí ẹ ò kọ̀rẹ́ tiẹ̀. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Yorùbá Television, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa pín àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ kúkú ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin yẹn wá nílé lóko káàkiri gbogbo àgbáńláyé. Tá bá rí ohun tó dáa, tá bá ti ń sọ, tá bá ti ń rí ohun tí ò dáa, a gbọ́dọ̀ máa sọ́nà torí pé a ò gbọ́dọ̀ fi síbì kan ju bì kan lọ. Òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí torí tá bá rí àwọn nǹkan tó dáa náà a máa sọ, ṣùgbọ́n a wá rí ohun tí ò dáa táwọn kan ń ṣe, a gbọ́dọ̀ pariwo síta torí kó má bàa bàjẹ́. Torí tá bá dọ́run kọ́lọ́run má bàa bi wá léèrè yìí pé nígbà tó rí o ìjẹ́ kí ló ṣe sí. Àwa máa wò du báàgù tàn tó gbé ṣúgà. Òun ló jẹ́ ká fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Síwájú ohun gbogbo kí tó sọ nǹkan kan, ẹ jẹ́ ká kọ́ wo fọ́nrán iná kí a bá ti wá padà dé ká wá máa sọ̀rọ̀ lórí ẹ̀. Kristi lókè ọ̀run hallelujah, ó ti wá dojú ẹ̀ báyìí, ó ti di fíìmù báyìí. Àwọn ọmọ CNS káàkiri àgbáláyé níbo là ń lọ? Ojú ti là, pátánì àtijọ́ yẹn ẹ change ẹ̀. Ṣé ẹ̀rí la fẹ́ pe léyìí? Àpótí ẹ̀rí lẹ́nìkan gbé ni o, àbí àpótí arúgbá, àbí kí ni gbogbo eléyìí? Kò sí nǹkan kan bẹ́ẹ̀, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Àìlẹ́kọ̀ọ́ Bíbélì ní tó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni kó béèrè. Agbọ́ Jésù gan discipline wọn
ó fẹ́ sọ pé ó ju ti gbogbo kérúbù lọ símbò lẹ́yìn ti rí ṣé agbọ́ Jésù níyìn ni ṣáyọ̀dí níyìn ni ṣé sákẹ́ẹ̀dì níyìn ni ṣé diẹ̀ntánà níyìn ni àwọn nǹkan tí ò sí nínú ìlànà ẹ kàn máa fi rú àwọn èèyàn jẹ ẹ change ẹ jẹ́ ká yí padà nítorí eléyìí à ń wo amódílára àtà máa pé o àbí kọ́ pé ní wèrè. ìwáṣẹ́ ti rí fọ́nrán tí mo fi wọ̀nyí yẹ àkọ́kọ́ ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn bàbá nínú kérúbù sẹ́ráfù níjọ aláṣọ funfun ní pé ṣé arúgbá ẹ̀rí ti wà nínú ìjọ kérúbù sẹ́ráfù ṣé arúgbá ẹ̀rí ti wà tí arúgbá ẹ̀rí bá ti wá wà ìjẹ́ ṣé bí Mósè Orímọládé ṣe fílẹ̀ fún wa nìyẹn kí àwọn bàbá tó lọ máa táàpù nú ẹ̀ káwọn ìjọ lóríṣiríṣiríṣi kó tó lọ máa mú lára Mósè Orímọládé tó ní kálukú ìfín lọ tẹ̀dó tó ní kálukú ìfín níjọ tiẹ̀ ṣé bí Mósè Orímọládé ṣe fi ìlànà sílẹ̀ nìyẹn kó tó débi pé bàbá papòdà ẹ̀yin bàbá ẹ̀yin màmá nínú ìjọ kérúbù sẹ́ráfù ọ̀rọ̀ yìí ti wá fẹ́ dàbí ẹni tí wọ́n fi jẹ oyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ o ọ̀rọ̀ yìí ti dàbí ẹni tí wọ́n fi sí ìcháàjì kínní kan wípé department yẹn lélẹ́yìí tí ò lè maintain department yẹn mọ́ o ọ̀rọ̀ yìí ti dàbí class captain tí ò kojú òṣùwọ̀n láti bá wọn mọ ọmọ yàrá ilé ẹ̀kọ́ ẹ̀ láti bá wọn sọ̀rọ̀ pé nǹkan tí àwọn aláṣẹ skul tí wọ́n ní ká ṣe lélẹ̀ òun láti máa ṣe. Ọlọ́run Mósè Orímọládé tí wọ́n là ṣe tí ó tẹ ìjọ kérúbù sẹ́ráfù tí ó tẹ̀dó Ọlọ́run Mósè Orímọládé ti fẹ́ máa bínú o torí wípé àwọn nǹkan tí ò tọ́ àwọn nǹkan tí ò yẹ tí wọ́n ṣe nínú ìjọ kérúbù sẹ́ráfù yìí ó fẹ́ tójú tú wa o ṣé ká sọ wípé nítorí gbogbo jágàjàgà tọ́wọ́ ẹni tí wọ́n ń ṣe yìí ṣé ká fi kérúbù sẹ́ráfù sílẹ̀ torí a ò gbọ́rú eléyìí rí a ò tẹ̀rí rí arúgbá ẹ̀rí ṣó ti wà ní. òun làwọn kan ṣe jáde nígbà kan pé kò sí ẹ̀rí ọ̀ríjínà kò sí ẹ̀rí gidi mọ́ nígbà tí wọ́n ti ń kó fà tó ti ń kó èpè tó ti ń kó lúgbòhùn tó ti ń mú àfọ̀ṣẹ sínú àpótí tẹ́ ẹ sọ pé ẹgbẹ́ ẹ̀rí jáde ṣé ẹ̀rí náà lẹ́ni ìgbé yìí arúgbá ẹ̀rí ẹ ṣe sọ pé nìyẹn kó lọ máa bá ọ̀rùgbá Ọ̀ṣun Òṣogbo ẹ ṣe sọ pé nìyẹn kó lọ bá ọ̀rùgbá Ọlọ́mọlú ẹ ṣe sọ fẹ́ nìyẹn kó lọ bá wọn gbogbo oníbùrùkù ẹ ṣe sọ fẹ́ nìyẹn kó lọ bá wọn gbogbo ìrìnlẹ̀ tó jẹ́ ìgbẹ́ ìrìnlẹ̀ jẹ́ kó wá gbé ẹ wá lùlù ẹlẹ́yà ẹ ń jójú ẹlẹ́yà ṣé bí Mósè Orímọládé ṣe fà á lẹ̀ fún wa òun lè ṣe yìí ẹ̀yin bàbá ẹ ti jó ìyàwòdì tí ò lè gbẹ́díyẹ mọ́ ẹ̀yin bàbá ṣé ká sọ pé ẹ ti jẹ́ dòdò ẹ ò lè sòdodo mọ́ ẹ̀yin bàbá tẹ́ ẹ bá mọ̀ yìí pé ẹ ò lè ṣe é bí onílànà ṣe fi lànà ẹ̀ sílẹ̀ tó ṣe gbà lọ́dọ̀ Ọlọ́run wa ẹ ò ṣe fílẹ̀ gbogbo àwọn tó ń ṣe kàtàkàtà nínú ìjọ kérúbù sẹ́ráfù yìí gbogbo wọn lẹ́mọ̀ o gbogbo wọn lẹ́mọ̀ o kí ló dé tí ẹ ò lọ ti ṣọ́ọ̀ṣì wọn ṣé àwọn ẹ̀ka ṣọ́ọ̀ṣì bòmíì ṣé wọ́n lè ṣe wú eléyìí kọ́ má ti lọ ti ṣọ́ọ̀ṣì ẹni yẹn ṣé nínú ìlànà wa náà ni ká máa ru ẹ̀rí arúgbá ẹ̀rí nínú ìjọ kérúbù sẹ́ráfù ṣé bó nílànà ṣe fi ilẹ̀ lélẹ́yìí ẹ̀yin bàbá yìí ẹ ò ṣe ro tàtúbọ̀ tán ẹ̀rọ tọjọ́ kan tẹ́ ẹ máa sùn tẹ́ ẹ nílé dìde ẹ̀rọ tọjọ́ kan tẹ́ ẹ máa káwọ́ pẹ̀yìn tẹ́ ẹ máa rojọ́ níwájú Ọlọ́run ẹni tó mú lànà sílẹ̀ ó ti wá ó ti ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ni kò ṣe kò fi kún bẹ́ẹ̀ ni kò yọ kúrò kí ló dé tẹ́ ìwà ń yọ kúrò nínú ìlànà kí ló dé tẹ́ ń fi kún kí ló dé tẹ́ dúró
bí Mósè Orímọládé ṣe fílẹ̀ fún wa. àwọn orí òkè tó ń dálẹ̀ káàkiri ẹ máa rí pé ó mu gbó ó mu sìgá wọ́n mú gògó lórí òkè kò sí nǹkan tá ì lè ṣe sí i torí wípé àwọn nǹkan kéékèèké tí wọ́n ṣe yẹn tẹ́yìn náà pọ̀ kéékèèké yẹn tó jẹ́ láwájú Ọlọ́run. Bíbélì sọ pé kò sí ẹ̀ṣẹ̀ kékeré gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ kan náà ni. ṣé àti ríra kọlẹ̀ pé ẹni tó jí bàtà iná tiẹ̀ máa yàtọ̀ sẹ́ni tó jí fóònù? ṣé àríra kọlẹ̀ pé ẹni tó gbalẹ̀ onílẹ̀ tó pa èèyàn eléèyàn tó gbàyàwó níyàwó tó pa ọkọ ọlọ́kọ ṣé náà tiẹ̀ máa yàtọ̀ sẹ́ni tó jí bàtà? òun lọ́lọ́run ṣe sọ wípé ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kékeré gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ ni o. ẹ ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ nìkan tẹ́ ẹ̀ ṣe yìí ohun burúkú lẹ̀ ń ṣe yìí ojú yín làwọn ẹni tí ń ṣerú nǹkan tó ń ṣe yìí tẹ́ ẹ bá wá papòdà tán tẹ́ ẹ bá là bọ́ Ọlọ́run kí lẹ̀ mọ̀ tí wọ́n fẹ́ ṣe torí pé ojú yín ni wọ́n ti ń ṣe tí ẹ ò correct ẹ̀. ẹ wá yọjú síra yín ẹ bẹ̀rẹ̀ ayé léèrè pé ṣé lóòótọ́ irú ìlànà báyìí ṣé bàbá wa Orímọládé ó fi ilẹ̀ fún wa? ṣé irú nǹkan báyìí ó wà nínú ètò àti ìlànà Mósè Orímọládé tú ọ̀la ṣe? ẹ̀dẹ̀ ń gbogbo kínní yìí ó ń bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ wá sọ pé ó ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ yóò pọ́n ọ̀gẹ̀dẹ̀ yìí ń bàjẹ́ ni. ìjọ Kérúbù kò dáa sí ìjọ Kérúbù máa ń bàjẹ́ sí ni. ẹ ṣe má jẹ́ ká jẹ́ ká kó bàjẹ́ ẹ ṣe jẹ́ ká jọ tún ṣe ẹ ṣe jẹ́ ká fọ̀ mọ́ ẹ ṣe sọ fún wọn tó ń yàgbẹ́ sílé tó ń yọjú síta ẹ ṣe sọ fún wọn pé ohun tí ò dá ni wọ́n ń ṣe. àwọn tó ń pòwe wọ́n máa pòwe wọ́n á ní ẹdìyẹ ṣu sí pọ́ọ̀tù kò mọ̀ pé ilé ara òun lòun bàjẹ́. ẹ̀yin bàbá yìí gbogbo nǹkan tó ń bàjẹ́ yìí ibi tẹ́ ẹ ti dìde lòun ló ń bàjẹ́ yìí o. ẹ ò gbọ́ mi dáadáa ibi tí ẹ ti dìde Mósè Orímọládé tí wọ́n mọ̀ yìí mọ́ tí wọ́n làṣẹ tí wọ́n mọ̀ yìí mọ́ òun lè ń bàjẹ́ yìí. This is our source orísun wa lélẹ́yìí àti wá jẹ́ kó orísun kó má dàbí aláìsùn mọ́ o. orísun ti fẹ́ máa gbẹ lójú yín o ẹ̀yin bàbá yìí ẹ ṣe tún ṣe gbogbo ohun tó ń ba kínní yìí jẹ́ ẹ̀mọ̀ wọn lórí òkè kákàkiri tó bá ṣe confession orí òkè táwọn àfẹ́dá kọ orí òkè kan ni àwọn tó ń kọrin àwọn ẹlẹ́mìí àwọn aríran wọn á ti mọ̀gògó yóbìnà kù kò sí nǹkan kan tá ẹ ṣe sí torí pé àwọn kínní ò látúnṣe òun lélẹ̀ túnṣe ṣẹlẹ̀ àrùgbá ẹ̀rẹ́ nínú ìjọ Kérúbù ṣé bí Mósè Orímọládé ṣe fílẹ̀ lélẹ́yìí ẹ ti pàlànà dà nínú ìjọ Kérúbù Séráfù ẹ ti ń bà iṣẹ́ Mósè Orímọládé jẹ́ nínú ìjọ Kérúbù Séráfù ẹ ti ń fọ́ iṣẹ́ Mósè Orímọládé lójú nínú ìjọ Kérúbù Séráfù. ṣé lẹ́yìn náà kò tó kọ́lọ́run kó bínú? ṣé lẹ́yìn náà kò tó kọ́lọ́run kó má gbàdúrà? ẹ̀yin náà wò dáadáa ṣé bẹ́ẹ̀ ṣe ń pe Ọlọ́run lógún ọdún sẹ́yìn bó ṣe ń jẹ yín ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe ń pè é nísìn ṣó ń jẹ yín bẹ́ẹ̀? ẹ gbọ́rọ̀ ẹ dáadáa o ṣé bẹ́ẹ̀ ṣe ń pe Ọlọ́run lógún ọdún sẹ́yìn tẹ́ ẹ bá pè tó bá jẹ yín ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe ń pè nísìn ṣé bẹ́ẹ̀ ṣe ń pè nísìn bẹ́ẹ̀ ṣó ń jẹ yín? kò lè rí bẹ́ẹ̀ torí wípé ohun tí ò yẹ ká ṣe òun là ń ṣe. ẹsẹ̀ Bíbélì kan sọ pé má tọ́ wò má ṣì wò má fi gbóòórùn ohun tábà ní jẹ. àwọn àgbàlagbà ní kò yẹ ká fi gbóòórùn ohun tó bá jẹ́ èèwọ̀ kò yẹ kó jẹ́ kó túmọ̀ sàkání wa. ó ní Ádámù jésù àjàrà ẹnu ń kun aráyé ṣé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ṣé gbogbo òótọ́ tẹ́ ẹ rí tẹ́ ẹ lè sọ yìí ṣé kì í ṣe pé àwọn ọ̀ràn tó ń bọ̀ lẹ́fẹ̀ẹ́ fi kó bá? ẹ̀yin bàbá wa nínú ìjọ Kérúbù Séráfù gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí òtítọ́ tẹ́ ẹ rí yìí tí ẹ ò lè sọ yìí ṣé kì í ṣe pé ìran tó ń bọ̀
lẹ́fẹ́ fi ba yí ẹ̀jẹ̀ àbí nígbà tẹ́rí táwọn kan lọ rúgbà ẹ̀rí tí arúgbá ẹ̀rí ti wà ní láì ṣe arúgbá Ọ̀ṣun Òṣogbo láì ṣe arúgbá ọ̀wọ́n oníbùrùkù ọlọ́mọlú elérinlẹ̀ tó ti wà ní ìjọ Kérúbù Sẹ́ráfù ni eléyìí náà kù díẹ̀ káàtó tó bá fìyànjọ ìyàwó dì tí ó bá lè gbẹ̀dí yẹ ẹ jẹ́ kẹ́niyẹn forí ipò ẹ̀ sílẹ̀ o kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká máa bára pín kó lè di ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di òkodoro ọ̀rọ̀ ní mídíà ire o.